This is one. Ẹ káàbọ̀ sáà ni wa. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاه. adúpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún kẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá mo bá ẹ̀mí aláyé lọ́run ó ṣe ńlá nẹ́bùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Àlékún kẹ́ Ọlọ́run àlékún gẹ̀ Ọlọ́run bá mo bẹ́ẹ̀ mi gbogbo àwọn sàábì ànábì àwọn tí wọ́n bá ànábì ṣiṣẹ́ àwọn tí wọ́n bá ànábì ṣe wàhálà lórí kí Islam lè dá lórí kí Islam lè dẹ kó lè rọrùn Ọlọ́run má ṣàbá kẹ́ gbogbo wọn ridwanullahi ta'ala alayhim ajma'in bí wọ́n ti pọ̀ tó àánú rẹ̀ Ọlọ́run ọba pọ̀ jù wọ́n lọ ìkẹ́ rẹ̀ Ọlọ́run ọba pọ̀ jù wọ́n lọ Ọlọ́run má ṣàbá kẹ́ bá yọ́nú sí wọn bẹ́ẹ̀ látòrí àfa àgbà ṣe wà álìmì jántà Ọlọ́run bá kẹ́ bá yọ́nú sí wọn gbogbo àwọn tó bá fa álìmì ṣiṣẹ́ nílẹ̀ yìí àti káàkiri ayé Ọlọ́run dákun má ṣàbá kẹ́ gbogbo wọn bá yọ́nú sí wọn o wala la ilaha illallah wala muhammadu rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àlékún kẹ́ àti ìgẹ̀ bá mú bẹ́ẹ̀ gbogbo àwọn àlùfáà wa bẹ́ẹ̀ látòrí àfa àgbà ní Koro bàbá wa Alhaji àgbà bàbá Lágége bàbá wa Lágbàjì ó fi dé gbogbo tí ń jẹ́nu lé àwọn àlùfáà wa má jẹ́ kankan bàjẹ́ má jẹ́ ó dókùnkùn wala la ilaha illallah akí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa níbi kíbi tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá àwọn èèyàn ti ń join program wọn ti ń join rẹ̀ ní báyìí Ọlọ́run kó dá nǹkan mọ́sà máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa wala la ilaha illallah àlùfáà wa Abdulhamid Adébísí wa alaikum salam wa rahmatullah Ismail Awodi wa alaikum salam wa rahmatullah àlùfáà wa Alwajud Ọlọ́run gbẹ́bẹ́ àwọn náà ti wà láàrin wa ọlọmọsí àsàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa à ń kíra wa ní kíkí ọlá ní kíkí tí fi láàbárkà jù wa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ọlọmọsí àjọ máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé síwájú kó tó di pa máa lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò bẹ́ẹ̀ tí ń gbọ́ wa tẹ́ tí ń wò wá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ já bẹ̀rẹ̀ sí ní share program yìí ká bẹ̀rẹ̀ sí ní like ká bẹ̀rẹ̀ sí ní love ẹ̀ reason tá a fi máa ń sọ pé ká tètè share rẹ̀ òun ni wípé ẹlòmíín tí ń bẹ ní jìnnà tí ò tí mọ̀ pa àti wà online àti ń ṣe program òun náà lè mọ̀ pé àti bẹ̀rẹ̀ program Ọlọ́run níjó burú fẹ́ ní kọ̀ọ̀kan wa Abdulatif Adam alfa wa Adam láti Ìbàdàn alan wa salam marhaban bikum Ọlọ́run jàre yín pé ọ̀làláìláì alfa Suleiman Abiodun wa alaikum salam wa rahmatullahi wa barakatuh gbogbo àwọn èèyàn ńláńláńlá ni wọ́n ti wà online pẹ̀lú wa ilal amami inshallah bí ó bá máa yàtọ̀ fẹ́ni kọ̀ọ̀kan Ọlọ́run tún jọ dá sí ẹjá bẹ̀rẹ̀ sí ní share ká bẹ̀rẹ̀ sí ní like ẹ̀ lẹ́ni kí ni tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí a rí àwọn oríṣiríṣi videos láti ọ̀dọ̀ àwọn kan tí wọ́n jẹ́ antagonist àìbò làwọn olóyìnbó ṣe máa ń pè àwọn alátakò wa tí wọ́n ń takò ẹ̀sìn Islam àwọn alátakò wa tí wọ́n ń takò Ìlọrin a rí fídíò tí ọ̀kan nínú wọn ṣe tó gbé jáde tí fi ń challenge alfa wa gbà Sheikh Ahmed Labib ìjọba wípé wáì tí bàbá wa Sheikh Labibu wáì tí wọ́n fi lọ lè wo ta wọ́n ní wọ́n lọ lè wo ta lọ́lọ́run ní kóòtù ní prison gbàtán tó sọ yẹn tán ó ní wáì tí Sheikh Labib wáì tí wọ́n fi ń rán lọ́ọ̀yà lọ wípé kí wọ́n lọ lè bá ta lọ́lọ́run pé kó sákọ fọwọ́ sí ìwé pé àwọn náà fẹ́ pè lẹ́jọ́ ẹ̀rí nǹkan nínú àyá alukurani tẹ́mi máa tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà òun ni wípé alukurani ń sọ fún wa pé bada auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wala takif ma laysa laka bihi ilmu inna sam'a wal basara wal fuwada kullun ulaika kanu anhum mas'ula ọlọ́mbà ní Muhammad sọ̀rọ̀ pé la takif ma laysa laka bihi ilmu ntí ọba yí ọ sí tọ́rọ̀ yí ọ sí ń bẹ̀ má dúó lérí rẹ̀ má sì dúó ní dúó pé dandan ni mo gbọ́dọ̀ dá sọ̀rọ̀ tí ń bá ń lọ láyé dá sọ̀rọ̀ tí ń lọ láyé òun lọ́mọ̀ kó bá ta lọ́lọ́run lónìí la takif ma laysa laka bihi ilmu ọ̀rọ̀ tí ò yí ọ sí má bá wọn dá sí o torí pé kíni inna sam'a etí tá fi ń gbọ́rọ̀ wal basara
ojú tá a fi ń rìnà wálfùwádà àtẹnu àtọkàn tá a fi ń gbé ọ̀rọ̀ yẹn jáde kullun ulaika kanu ani ummasi ula gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ó béèrè bó láti ṣe lọ́wọ́ wa ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ arákùnrin tí ń sọ̀rọ̀ pé ṣé Olabibu lọ wọ́n rán lọ́ọ̀yà wọn lọ pé kí wọ́n lọ lé kí lè ṣé Olabibu kí ta lọ́lọ́run fọwọ́ síwèé pé àwọn náà fẹ́ gbé kéèsì dìde against ta lọ́lọ́run ẹ dákẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká gbọ́ fídíò náà láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́. Kìí ṣe léyìí ọ̀dẹ̀ kan tí ó ń dà kò ní bá ní débẹ̀ ìwọ yìí kọ́ ń da wọ́n fẹ́ gbọ́ àwọn táwa lórí móhùnmáwòrán ẹ dákun má bínú òun lélẹ́yìí. Gbogbo ẹ̀sí ajá kò mọ̀ràn báyìí. Naam, arákùnrin tí mò ń try láti jẹ́ kí a gbọ́rọ̀ rẹ̀ yìí orúkọ kíní péjì rẹ̀ ń jẹ́ kí ló kọ ẹ̀ yìí tí ẹ̀ wá rí yìí tó wá rójútu ẹ̀ mọ́ o. Ok, òun ni ń sọ̀rọ̀ lórí pé ṣé Olabibu wáyé tí ṣé Olabibu fi lè rán lọ́ọ̀yà lọ sí kóòtù ṣé Olabibu ṣe lè rán yẹn ó ṣe lè máa rán lọ́ọ̀yà lọ kóòtù pé kò yẹ kí wọ́n máa rán lọ́ọ̀yà wọn lọ kóòtù níjó ní tí ṣé wọ́n pe ṣé Olabibu pé ṣé Olabibu lọ wọ́n ti kọ́kọ́ pa àwọn ọ̀rọ̀ kan mọ́ ṣé Olabibu pé ṣé Olabibu lọ kóòtù wọn lọ lè físìtì ta lọ́lọ́run bàbá ṣé Ahmed Labib ìjọba wọn wá jáde wọ́n ṣépè wọ́n fi gbogbo nǹkan ni wọ́n fi ṣépè pé àwọn ọlọ́kọ̀ọ̀tù débi táwọn ti rán yẹn lọ àmọ́ gbogbo àwọn tá a jẹ́ ọlọ́pọlọ pípé tá a sì jẹ́ onílàákàyè àwa tá a jẹ́ ọlọ́pọlọ pípé tá a sì jẹ́ onílàákàyè béèyàn bá sẹ́yàn bí ta lọ́lọ́run ṣe ṣẹ̀ yìí tí wọ́n wá gbé ẹni yẹn lọ sílé ẹjọ́ oníkàlùkù la ní ráìtì àti pè èèyàn lẹ́jọ́ pé lágbájá ṣẹ̀mí oníkàlùkù wa ṣe la ní ráìtì àti sọ pé lágbájá ṣẹ̀mí mo fẹ́ pè lẹ́jọ́ ta lọ́lọ́run wà ní prison ní òkè kúrá ní Ìlọrin quite alright ta lọ́lọ́run wà ní prison ọkùnrin ó ti fọwọ́ dí ní kọ́mẹ́ǹtì yìí ta lọ́lọ́run wà ní prison lókè kúrá ní Ìlọrin quite alright àmọ́ bó ṣe wà ń bẹ̀ yẹn bí bàbá wa ṣé Olabibu bá rán lọ́ọ̀yà wọn lọ kò sí aburú kankan bí kí wọ́n rán lọ́ọ̀yà lọ náà ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń kálukú yín tẹ́ wá ń sọ yìí sí àwọn ọ̀rọ̀ yìí ló lè jẹ́ kí ṣé Olabibu lè sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́ ọ̀dà oníṣẹ́ Olabibu rán lọ́ọ̀yà lọ wọ́n rán lọ́ọ̀yà lọ náà nù kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣé bí ṣé Olabibu ni ọkùnrin yìí bà ló kọjẹ́ ta lọ́lọ́run bà ṣé Olabibu ó bà wọ́n ló kọjẹ́ ni ó ní ṣé Olabibu pé wọ́n gbé wèrè wádọ̀ wọn ṣé Olabibu sì bẹ̀rẹ̀ sí ní bá wèrè sùn bó bá ṣe ìwọ náà ni mo bí ọ léèrè káyipé ìwọ náà ni wọ́n pa dúró rọ yìí mọ́ ṣé ó dákẹ́ ọmọ wòran ni ṣé ó dákẹ́sẹ́ sọ ọmọ wòran ni jùlẹ̀ sọ fẹ́ dákẹ́ ọ fẹ́ máa wòran ni ò ní dákẹ́ kọ́ máa wòran náà ṣé Olabibu náà sá láwọn ọmọ ṣé Olabibu ṣe kí ni wọ́n láwọn ọmọ wọ́n láwọn olólùfẹ́ ṣé Olabibu lọ́mọ wọ́n lólùfẹ́ wọ́n láwọn ẹbí ìdílé ìyàwó wọ́n lẹ́bí tara wọn gangan kẹ́nìkan wá jáde kó sì máa parọ́ bàǹtàbàǹtà báyìí mọ́ wọn kìí ṣe nǹkan tó dáa o ọ wá ń sọ̀rọ̀ lé pé wá ṣé Olabibu rán lọ́ọ̀yà lọ́wọ́ ṣe ní máa rán lọ́ọ̀yà lọ ṣé Olabibu ní lásìkò táwọn wà yìí àwọn náà ṣe táwọn fẹ́ ṣe kéèsì táwọn náà tó o bá ti gbọ́ ìwọ tó lọ lè gbé tó ń sọ pé ṣé Olabibu rán lọ́ọ̀yà lọ wáyé tí wọ́n máa rán lọ́ọ̀yà lọ wáyé tí ṣé Olabibu ṣe máa rán lọ́ọ̀yà lọ ọ̀dà mo ti wá ń sọ fún ọ báyìí pé ṣé Olabibu láwọn ṣe tán àwọn náà fẹ́ ṣe kéèsì táwọn náà lérí ta lọ́lọ́run à ń sọ fẹ́yìn pípù yìí pé ẹ jẹ́ kórí yín lọ ẹ jẹ́ kí orí yín ẹ jẹ́ kọ́ lọ pé sílẹ̀rí tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé wọ́n rán lọ́ọ̀yà lọ wọ́n rán lọ́ọ̀yà lọ èyí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn jẹ́ ṣàlàyé ṣókí àlàyé níwọ̀nba ṣókí lórí ẹ̀
àwọn tí wọ́n jẹ́ lọ́yà àwọn bàbá Bariga àwọn tí àwọn bàbá Bariga gbà ní lọ́yà tí wọ́n lọ lé àbí àní kóòtù lérí ọ̀rọ̀ ta lọ́lọ́run the same àwọn òun náà ni bàbá Shehu Labibu náà bọ àwọn the same àwọn yẹn náà ni Shehu Labibu náà gbéṣẹ́ fún àwọn tí wọ́n mọ̀ pé Shehu Labibu láwọn ti ṣe tán àwọn fẹ́ ṣe ẹjọ́ àwọn fẹ́ ṣe kéèsì rẹ̀ àwọn yẹn ni wọ́n lọ bẹ̀ ìwọ tó ń pariwo tó ń ranjú káàkiri pé Shehu Labibu ṣe lè rán kọ́ ṣe lè rán lọ́yà lọ lè bá ta lọ́lọ́run wí ìta lọ́lọ́run èyí ń ṣe ọba yẹn ló kọjá ẹ̀ wá ń bínú ẹ̀ ṣe pé ẹ̀ ń bèbú ó dùn mí pé ìrìn fídíò ọkùnrin tí mo fẹ́ play yẹn ń pe Shehu Labibu láwọn ọkọ̀ tí ò dáa olóṣùká lérí kí ni problem orí rẹ̀ ni wọ́n dùn ṣùká sí ni gbogbo náà dandan tá ń ṣe yìí kò hádì kún value kankan ẹ kàn ń kó bàtà lọ́lọ́run sí ni gbogbo náà dandan tá ń ṣe yìí kò hádì kún value kankan ẹ kàn ń kó bàtà lọ́lọ́run sí ni láti jọ́ tó kálukú yín ti bẹ̀rẹ̀ sí ní ìrìnàjò tẹ́ ń sọ̀rọ̀ nísìnyí mélòó yín ọ̀rọ̀ yín ìjọ ti wá yọ ta lọ́lọ́run kó mbẹ́ ìbéèrè nínú o ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ só ti yọ ta lọ́lọ́run kó mbẹ́ kọ̀ yọ kó mbẹ́ ẹ̀ á dìkún wàhálà ta lọ́lọ́run sí ni ẹ jẹ́ bá ń share program yẹ bá ń share bá ń like ẹ bá ń love ẹ continue with good work I'm proud to be Ilorite ẹ ṣe organizer Ismail Awodi Ọlọ́run ní jó burú fún yín a ní tá ń sọ fún yín ni pé ṣé rí pé ẹ̀gbọ́n ta lọ́lọ́run jáde láàrin jò ní tó náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé bí ta lọ́lọ́run bá jáde tó bá lóun fẹ́ máa bẹ̀bẹ̀ àwọn tẹ̀lé sùn báwọn ò lè fọ́ọ̀sì rẹ̀ ẹ wọ̀rọ̀ aláìníla ká inú káyí pé ẹ̀ṣẹ̀ kan bá ní ta lọ́lọ́run yìí bá ṣe gbogbo yín ẹ fẹ́ ṣàforíjì fún ẹjọ́ káyí pé ẹ̀ṣẹ̀ kan ṣe iná ní ta lọ́lọ́run bá ṣe yín tí gbogbo yín fi wọ́n bínú sí báyìí tẹ́ fi hàn dínkù wàhálà tí ń bẹnu ayé rẹ̀ ẹ ṣàforíjì fún ta lọ́lọ́run náà ẹ sì ìkànnì kò lọ́rùn rẹ̀ ẹ wò yí tí ọba Solomon náà tún sọ ń jò ní ọba Solomon ti kọ́kọ́ jáde tí ń bẹ̀bẹ̀ fún ta lọ́lọ́run wọ́n bí àrọ̀ fún ta lọ́lọ́run ìgbà tó tún padà yẹ òun náà tó lóun ọ̀bẹ̀bẹ̀ mọ́ òun náà tó bẹ̀rẹ̀ sí ní complicate kún issue ẹ wo àǹtí Yínká TNT ẹ kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ family ta lọ́lọ́run àtàwọn Yorùbá Ìṣẹ̀ṣe nation ẹ ti kan Yínká TNT ẹ ti kan lábùkù òun náà lóun yọwọ́ òun bọ́pọ̀ àwọn bọ́sẹ̀ òun ọba yín dá sí mọ́ àwọn tí wọ́n lè bá yín bẹ̀bẹ̀ àwọn táyé dámọ̀ nù mélòó yín láyé dámọ̀ nínú èyí tẹ́ ń pera yín ní Ìṣẹ̀ṣe nation yìí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ti wà lórí live ní ìtọ́jú ń gbọ́ mi ẹ jẹ́ bá ń share program yẹn share rẹ like ẹ love ẹ wo nǹkan Ayọ̀bámi Àdìsá èmi ò ní dá Ọlọ́hun o ti gbọ́ more wisdom and understand Sheikh amin ya Allah Ayọ̀bámi Àdìsá ẹ̀ ní dá Ọlọ́hun a mọ̀ pé irú yín ọmọ wá sí kọ́mẹ́ntì ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá kọ́mẹ́ntì àmọ́ wa ò ní dá yín lóhùn ànífìlà aka ìwà wo tí gbogbo orú yín náà lẹ́kọ́ bàtà lọ́lọ́run lẹ́sìn débi tó dé yìí ẹ jẹ́ mọ́ bá ń share program ẹ mọ́ share mọ́ like ẹ mọ́ love ẹ gbogbo orú yín iṣẹ́ ẹ̀yin yín náà lẹ́sìn ta lọ́lọ́run débi tó dé yìí bó bá ṣe family tiẹ̀ ìwọ Ayọ̀bámi káyí pé family tiẹ̀ lọ́ bá wà níbi tó wà yìí ṣé ó sọ pé kẹ́nìkankan má bàa bẹ̀bẹ̀ sẹ́nu rí inú tí ó dùn sí káyípa àbúrò rẹ lọ́wọ́ àmì títa lọ́lọ́run wáyé sẹ́nu tí ó dùn sí káyípa ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ àmì títa lọ́lọ́run wáyé sẹ́nu rí ó dùn sí ẹ fi bẹ̀rù Ọlọ́run kọ́rọ̀ yín bàbá Alado Ọlọ́run fẹ́ dá sọ̀rọ̀ ní kí n tó lọ bí ọ̀rọ̀ bàbá Alado ọ̀dà nísinsẹ́ èyí tó ń gbọ́ tí ń bà ọ́nú jẹun èyí tó ń sọ Shehu Labibu náà ní àwọn fẹ́ ṣe kéèsì lérí ta lọ́lọ́run inú yín tí ń bàjẹ́ òun yọ bàjẹ́ pé dáadáa Shehu Labibu sọ pé àwọn fẹ́ ṣe kéèsì pẹ̀lú ta lọ́lọ́run ṣebí Shehu Labibu ni wọ́n ti kọ́kọ́ dúró tẹ́lẹ̀ ni wọ́n ń pẹ̀tù sún kálukú nínú pé ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákun ẹ ṣe sùúrù ẹ má bọ́mọ yìí já àánú àwọn tiẹ̀ wá ń ṣe é inú àwọn ò tiẹ̀ wá dùn igbá kan ò ṣe é kíní kan wá jà Shehu Labibu yìí ni wọ́n kọ́kọ́ dúró lérí ọ̀rọ̀ yẹn pé kán dákun kí gbogbo mùsùlùmí ká fọwọ́ wọ́nú àmọ́ ìwọ tó jẹ́ admin ta lọ́lọ́run ó tún wá lọ lè gbé fídíò lọ lè wú fídíò bí tí ta lọ́lọ́run tó ti bú Shehu Labibu tó wá lọ lè wú jáde ṣé gbígbé tó gbé fídíò yẹn jáde ó gbé jáde nígbé jáde pé kínú Shehu Labibu ò lè bàjẹ́ ni àbó gbé jáde nígbé jáde pé kínú ta lọ́lọ́run ò lè máa dùn nínú ẹ̀wọ̀n tó wà pé ta lọ́lọ́run tó bú Shehu Labibu ọ̀rọ̀ tó ti pẹ́ tó ti lodò lọ lè mú mi fídíò yẹn ni Shehu Labibu mọ̀ rí babalágbàjì fídíò yẹn ni wọ́n rí náà fi bínú tán pé ọ̀dà àwọn wá ṣe tán báyà wọn fẹ́ ṣe kéèsì ìgbà tán láwọn ṣe tán láwọn fẹ́ ṣe kéèsì mélòó nu yín lọ́lọ́ lè bá wọn lọ́lọ́ lè bẹ̀ wọ́n èyí dẹ́ fi bẹ̀bẹ̀ ọ̀rọ̀ wèrè lẹ́tún sọ lẹ́nu náà ṣẹ́dúgbọ́ Ọlábísí làwọn wọ́n ní wàláhì Ọlọ́run ní bínú èèyàn kọ́ rárá níjọ́ tí ń bọ̀ wá bàbá Alado
Baba Alado jáde pẹ̀lú fídíò kan bóyá lánàá àbí jẹta. Baba Alado wá ń pariwo pé ẹ̀yin àfáà Ìlọrin ṣé wà Fúlàní kí ló kọ rẹ̀ ṣe ń jẹ́ ta lọ́lọ́run yìí brother yín ni now Yorùbá tẹ̀ ń sọ iná lòun náà ń sọ lẹ́nu ó yẹ kí ṣé Fúlàní kan bá ṣe fídíò èmi ò ní sọ̀rọ̀ nípa ti ṣé Fúlàní ìwọ Baba Alado gẹ́gẹ́ ni mo fẹ́ gbà nímọ̀ràn gbogbo ẹ̀yin tẹ́ bá lọ lè wo fídíò Baba Alado tí mo ń sọ yìí ó ṣẹ̀ṣẹ̀ ṣe lánàá àbí jẹta ni ẹ jọ̀ọ́ ẹ máa like ẹ máa love ẹ máa share rẹ̀ torí ẹ jọ̀ọ́ ẹ máa bá ń share program yìí tó dàn nábì ẹ má jẹ́ wọ́n flag yẹ o ìwọ tó ẹni tó bá fẹ́ dá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́yàn kan tó ní làákàyè nínú Suleiman Dare Ẹdun ẹ káàbọ̀ sà Ọlọ́run níjọ́ bàjẹ́ you need to be worried about Baba Alado because he took ogogoro ìwọ Baba Alado tó fẹ́ dá sọ̀rọ̀ tó tún mutí ìgò ọtí sinapu kan ni Baba Alado gbé lérí pé òun fẹ́ ṣe program orin wá ń sọ ń bi ọ̀rọ̀ yẹn pé program tó ń fẹ́ ṣe yìí ojú lásán ọ̀gbọ́mọ lọ́wọ́ ìkú ọ sẹ́rùwọ̀ ọ̀hún la ayé fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ìwọ ológogoro èèyàn mo ti ń sọ pé ìwọ Baba Alado yìí ìrò pé mùsùlùmí gidi ni ọ́ ó sì ń prove pé mùsùlùmí làwọn náà kọ́dà báwọn ṣe gbóhùn náà ṣe wáyé òun wẹ́ni tí ó gbé ọ kò sẹ́ni tí ó gbé ọ Baba Alado ẹ jẹ́ bá ń share program yìí kọ́ dọ́dọ̀ rẹ̀ ẹ bá ń share rẹ̀ káàkiri Baba Alado bó o bá ẹni tí mutí jẹ́jẹ́ tí mutí nínú ilé rẹ̀ Ọlọ́run ṣépèlé ká tó wá sọ pé wọ́n tó gbé ọtí hàn sí gbangba láàrin gbogbo ayé ọwọ́ gbégbó ọtí báyìí ó sì ń dàgbò ọtí ó sì mú ó sì lọ́ọ́ fẹ́ dá sọ̀rọ̀ sẹ́ni tó mutí kan mọ́ nílà ká ìbò tí ń sọ̀rọ̀ òun tí ò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn bọ́ tí ò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn dá Ọlọ́run nìyẹn wọ́n mọ̀ rí ọ nírí pé ọ̀mùtí leléyìí Baba Alado ó ti bà rẹ́kọ̀dù ara rẹ̀ jẹ́ yẹnyẹn pápátá lọ́dọ̀ àwọn èèyàn Baba Alado ó ti bà reputation ara rẹ̀ jẹ́ yẹnyẹn pápátá lọ́dọ̀ àwọn èèyàn Baba Alado ó kọ ọrẹ tó rò pé ó ní wàláhì ò ló kọ́lé lọ́dọ̀ àwọn èèyàn mọ́ ìwọ wa lọ lè gbé ìgò ọtí Baba Alado ìgò ọtí ó wá ń gbé ìgò ọtí sẹ́nu báyìí ó sì pera rẹ̀ mùsùlùmí ó sì pera rẹ̀ ní ẹni tí ń kírun Baba Alado ẹ̀dá burúkú làdìsá yẹn Nùdín Káyọ̀dé lógun wọ́n ní ẹ̀dá burúkú ni wà àdìsá àbáyọ̀mí Baba Alado ń tá a fẹ́ kó o ṣe ò ṣe ìwọ gan fúnra rẹ̀ bó ti wáyé ṣe mùsùlùmí gidi níwọ̀ Baba Alado yìí mùsùlùmí gidi ẹ̀ ní bambi àmú ògógóró mùsùlùmí gidi ẹ̀ ní bambi àmọtí mùsùlùmí gidi ẹ̀ ní bambi àmúgbó ìwọ tó mutí níṣojú gbogbo ayé yìí definitely ọmọ mugbó lẹ́yìn ìwọ wá fẹ́ ìwọ ológogoro fẹ́ dá sọ̀rọ̀ ṣé ayé lè gbọ́ ọ̀rọ̀ ológogoro ẹnu ayé lè gbé ọ̀rọ̀ pa yóò sì gbọ́n tó sọ yẹn àwọn kan ń pè mí láti Ìbàdàn ẹnìkan náà ń pè mí láti Èkó pé ẹ má dá Baba Alado ẹ má fún lésì ibẹ̀ ti di pé ológogoro ni bá a bá kọ̀ tá a bá ní kí Baba Alado tá a bá fi ilẹ̀ àwọn Yorùbá náà máa ń sọ pé tá a bá ní kí wèrè ó sun òkú ìyá rẹ̀ bọ́ bá ti fẹ́ wèrè ó ṣe kí ni wèrè ó sun òkú ìyá rẹ̀ jẹ bàbá ní a máa wo Baba Alado ràn pẹ̀lú erí burúkú tí ń ṣe káàkiri ayé yìí ayé ọ̀padà rí nírí pé ó dàbí ìbọn gangan ló wà lójú ọ̀nà erí ibú ló ń ṣe káàkiri Baba Alado o wàláhì ó ṣe ò fìgbà kan ṣe ríire láyé erí ibú ló ń bá káàkiri ó pera rẹ̀ mùsùlùmí ó pera rẹ̀ lẹ́ni tí ń kírun ó pera rẹ̀ lẹ́ni tí ń sin lọ́hùn ó wá rí nǹkan kan tó lè gbé síwájú tó lè mú káàtì àwọn àzúmi pé ògbẹ́ ń gbé ọ́ káàzú mi pé ebi ń pa ọ́ kọ́ wá ragolis water níbi tó ti dá kó mú ọ̀wá rí yìí ń ṣe ògógóró lọ wá mu sinapu ló mu Baba Alado in tó ṣe ń gbangba yìí ti já mọ́ bò ní kọ̀rọ̀ rẹ ti rí sẹ́rù rẹ̀ ń lọ wá fẹ́ sọ pé ta lọ́lọ́run is my brother we are coming from the same state who asked you to give us an explanation ta ló ní kó mú explanation wá àbẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ rẹ Baba Alado ìwọ gẹ́gẹ́ fúnra rẹ sẹ́ ẹni tó yẹ ká ṣàtúnṣe ní ọ ìwọ tó pera rẹ mùsùlùmí tó mu tí ìwọ Baba Alado ó yẹ ká ṣàtúnṣe rẹ ìwọ ń give explanation ó nítorí fídíò tó ń fẹ́ ṣe yìí fídíò ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí le òun fẹ́ sọ̀rọ̀ tó lé ń bẹ́ẹ̀ tó dẹ̀ lòun fi lọ lè gba ògógóró yó ẹ máa mọ tẹ́ ń ṣe fa òsì lélẹ́yìí tó ń ṣe yìí fa ẹ jẹ́ láti bá ń share program ẹ máa share rẹ̀ báyìí ẹ máa share rẹ̀ máa like ẹ̀ Ibrahim Labaika Alan Wasala Baba Alado I even know
bàbá aláwo before Allahu Akbar ṣe gbọ́ báyìí nísìn gbogbo àṣírí rẹ̀ tó pamọ́ àwọn èèyàn tí pẹ̀lú eléyìí burúkú tó ṣe bàbá Alado ó ń kálukú ti mọ̀ àṣírí rẹ̀ wọ́n ti mọ ibi tó belong sí bọ́ ọba jáde lọ́la nísìn bàbá Alado tó jáde lọ́la tó ọlọ́fẹ́ máa sọ̀rọ̀ ayé ó ti máa fojú ológogoro wọn á ti máa fi wù ọ́ pé èèyàn kan tí ò serious ni ọ́ ẹ jẹ́ bá ń share program ẹ bá ń share ẹ bá like ẹ fi bàbá Alado lẹ̀ let eribu wọ́n ẹni yìí mọ̀ jẹ́ sẹ́ ìpè lálá ni wọ́n lè rí burúkú ní òsè yóò sì parẹ́ máa yé lá ni òun ti rí pé òun fẹ́ hàn nìyẹn bàbá Alado fẹ́ hàn ní ó fẹ́ blow ẹ wo gbogbo ẹni tẹ́ ń ṣe kọ́mẹ́dì ìmọ̀ràn mi fún yín wàmọ́lẹ̀ àyàtò dúnìyà ìlà mata'ul gurur ayé yóò lọ bí ọ̀pá àbọ̀n ẹ wo ọmọ kan tó ló kú lánàá nísìn tí ń kọrin máa kíní kan Mohbad ẹ wo Mohbad èmi ò tiẹ̀ mọ́ rí kọ́lá ìgbọ́ rí wallahi sùnmọ́ bẹ̀ láyà àzẹ́ àfáàwà kan ní wọ́n sọ pé Mohbad kú mọ́ níta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́mọ wọ́n lè kó ní gbé Mohbad wọ́n lọ́sẹ̀ yẹ̀ra Range Rover ní o lọ́jọ́ Friday tó lọ yìí gbogbo eré tó ń kálukú yín ń sá náà nù ọ̀rà Range Rover lọ́jọ́ Friday tó lọ yìí ó sì kú lánàá Mohbad bàbá Alado kọjá sí pé déédéé àsìkò tó mú ọtí lọ́wọ́ tó ń ṣe fídíò yìí lọ́wọ́ ni kú ká ọmọ sórí pé ò lè bọ́lọ̀ dáadáa ò lè bọ́lọ̀ dáadáa wọ́n ní bàbá Alado Ìbàdàn wọ́n lẹ́lẹ́bọ ni ẹni èèyàn máa mutí kọ́ mẹ́jẹ lẹ́bọ torí di eléyìí ìmọ̀ràn mi sí bàbá Alado má dá sọ̀rọ̀ mọ́ bàbá Alado má dá sí ọ̀rọ̀ mọ́ torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ amukun mẹ́kọ ni ó sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó sọ̀rọ̀ ẹni tí làákàyè rẹ̀ pé ó sọ̀rọ̀ ẹni tí làákàyè rẹ̀ settle ó sọ̀rọ̀ ẹni tó wà educated àṣẹ ó mú nǹkan àbáwa Umar Mubarak àbí nǹkan wọ́n ní àṣẹ wọ́n ní bí bàbá Alado ṣe máa ń ṣe o àwọn máa ń wò pé máa ń mú nǹkan máa ń mú gbó tẹ́lẹ̀ ẹni tí mu tí yìí ó ti já mọ̀ pé yóò máa mú gbó náà bàbá Alado lọ lè yí padà ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀sìn tí ọmọ fi ṣeré tó bá mọ̀ pé ó ṣe mùsùlùmí máa lọ lè ṣe nǹkan míì ìmọ̀ràn mi fún bàbá Alado nìyẹn o èyí tó wá ń ṣe fídíò tó ń gbé fídíò wá tó wá ń mutílé tó ti àgbà kí ló dé tó tí ojú ètì ẹ̀ tí ẹ̀yìn báyìí amúnibú ni lẹ́yìn ọmọ wọ̀nyí báyìí báwọn èèyàn yóò dà fún ìjàre amúnibú ni ẹran ẹ̀bí yẹn náà nìyí amúnibú ni ẹran ẹ̀bí yẹn nìyí torí ayé ọmọ sọ pé báwọn ará Ìbàdàn ṣe rí nu ará Ìbàdàn ò sì rí bẹ́ẹ̀ a lè fi bí èèyàn kan ṣe rí ń bàdàn táwa fi jọ́ọ̀jì pé bí gbogbo Ìbàdàn ṣe rí nu kò pọ́síbù déédéé bí wọ́n ṣe bí wọ bàbá Alado déédéé bí wọ́n ṣe tọ́ bàbá Alado déédéé bí wọ́n ṣe wọ́ bàbá Alado déédéé irú àwọn olùgbé jáde lónìí láyé mọ̀ Ọlọ́run mọ̀ fẹ́ tú àṣírí rẹ̀ fún gbogbo ayé pé ọlọ́tí ni ọ́ ni ẹgbẹ́ bá ń ṣí ẹ̀ program ìtòrí àná Muhammad lẹ́ẹ̀ ọ̀kan nínú àfọ̀n lámíà lọ́sọ̀rọ̀ ó ní kéfà ẹ̀sẹ̀ abilùjù ní ọ̀nà mẹ́ni àkálì iná máa yẹ tẹ̀kí lálbàtọ̀ ọ ní kíní kan amúra wájú rílé àmúrátà yìí ń kún tàfàtà àbá yóò ń ṣe kíní yìí ó ní wájú rílé àmúrátà ń kún tàfàtà wájú rílé àmúrátà Imam Abdul Latif ìlàlẹ̀ àmọ́ wọ́n ní bàbá Alado dey look for name ó kọ́ ní bàbá Alado ń wà àfọ̀n lámíà lọ sọ fún wa ó ní wájú rílé àmúrátà ń kún tàfàtà kéfà yẹ̀sìn ábílì jùnú ní mẹ́ni àkọ́lé ó ní wájú rílé àmúrátà ń kún tàfàtà ó ní ògbìyànjú lọ lè fi ọtí ilẹ̀ tó bá jásí pọ̀ bá fẹ́ yẹ ọmọ labí bàbá Alado sókọ náà lọ́sọ̀pọ̀ ń wá tó báyìí bàbá Alado ṣe popularity lọ ń wá lọ torí rẹ̀ lọ lè gbọ́ tí síta gbangba báyìí ó ní kéfà yẹ̀sìn ábílì jùnú ní mẹ́ni àkọ́lé ó ní bó lẹni tó nílà akáyì kó sì máa mutí definitely ìwọ bàbá Alado tó gbọ́ sí tó gbé ọtí síta ní gbangba yìí èsì òun là káyè èèyàn èmi ò sọ̀rọ̀ lérí kéyìn ọwọ́ ní iṣẹ́ àlùfùlání Saheed Shittu ní kí wọ́n lọ lè mú ó yẹ kí Saheed Shittu ṣe jù yín lọ pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn alẹ́ yìí tèmi tí mo kọ́kọ́ fẹ́ bá wí sí ni pé ìwọ tó pera rẹ lọ́mọ labí tí wọn náà pera rẹ léèyàn gidi òun mu tí ń gbangba ẹni tí ń mu ní kọ̀rọ̀ Ọlọ́run ṣẹ́gbìlẹ̀ ká sọ pé ẹni tí ń mu gbangba engineer Tadex proper years rọ̀dí aláwọ̀ anil ẹ káàbọ̀ bí ọba mọ ìyàtọ̀ yóò tún dá sí
pè yàn lálàdó ẹ ti mọ̀ pé èèyàn rẹ̀ kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ sórúkọ rẹ̀ wọ́n là pè yàn lálàdó ó yẹ ká ti bá ti máa mú kinní nì ó yẹ ká ti mọ̀ pé èèyàn rẹ̀ kọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ bàbá aládùn lọ lè yí padà o òsì ló ń ṣe o sóríire o ìranù ló ń ṣe o wàláì tàláì ìranù ló ń ṣe bí taládò ṣe rí nù àfà Fakorede Ìṣẹ́yìn ẹjọ́ ẹ̀dàkọ̀ ẹ bá ń ṣí ẹ̀ prógámù yìí torítọ́ lọ́hùn ẹ bá ń ṣí ẹ̀ bá ń láìkì kéfà yẹ̀sẹ̀ ábílì jù ní mọ́ni àkálí Tọ́yìb Idris ọlọ́run jàre yín pẹ́ asàlàpàdà ń sákìrù àwọn náà wà ní live pẹ̀lú wa ilẹ̀ àmàmì inshallah bí ọba yàtọ̀ yóò tún máa dá sí i náà ẹjọ́ ẹ mọ́ bá ń ṣí ẹ̀ prógámù yà sàlàpà ẹ mọ́ ṣí ẹ̀ rẹ̀ alfa Tọ́yìb Idris ẹjọ́ bá ń ṣí ẹ̀ prógámù yìí torítọ́ náà Muhammad náà àfà Fakorede Ìṣẹ́yìn èsì rẹ̀ àti ọ̀rọ̀ tó ní kí ọmọ rẹ̀ sọ kó jáde kó wá fún mi lésì àti rí o àti gbọ́ o Kasmon TV ó ti jáde ó sọ̀rọ̀ ó ní Ìlọrin ó ní Kasmon TV sọ pé Ìlọrin àti Ìṣẹ́yìn ó ní wọ́n ṣe tẹ̀gbọ́n ó ní wọ́n ṣe táyé kányìn Kasmon TV sọ pé Ìlọrin sẹ́ àti ìlú Ìṣẹ́yìn ó ní wọ́n ṣe táyé kányìn ó wá ní sẹ́ mà àwọn tí wọ́n máa ń pè ní táyé kányìn ni ọlọ́mọ tí wọ́n bí tẹ̀léra wọn bóyá wọ́n gba wákàtí kan lọ́wọ́ ara wọn wọ́n gba ìṣẹ́jú kan lọ́wọ́ ara wọn wọ́n bí wọn lásìkò kan náà Kasmon TV wá ní bí Ìlọrin àti Ìṣẹ́yìn ṣe rí ni pé Ìlọrin ni àbúrò Ìṣẹ́yìn wá jẹ̀gbọ́n gbogbo èyàn ńlá káyì engineer Tadex ìlàlẹ̀ àmàmì inshallah gbogbo èyàn ńlá káyì ẹgbọ́n síbẹ̀ ló ti rí èyàn ńlá káyì ẹgbọ́n síbẹ̀ ló ti rí Ìṣẹ́yìn lẹ̀gbọ́n Ìlọrin wá jàbúrò rẹ̀ ìlú tẹ Ìṣẹ́yìn tẹ̀jẹ̀ ń sọ ìgẹ́ ibo ní jẹ́ bẹ́ẹ̀ wallahi súnmọ́bẹ̀ láìlẹ̀ àti èmi ní ọmọ ìlú tẹ́ ń pè Ìṣẹ́yìn èmi máa gbọ́ pẹ̀lú kan bẹ tí ń jẹ́ Ìṣẹ́yìn ṣùgbọ́n látijọ́ mo ti dáyé mi ọmọ ìlú ọ̀hún kí ló fàjà láàrin àwa àti ẹ arákùnrin Fakorede òun ló bú àwọn àfáà wa ńlọrin mo ṣe prógámù yẹn lálẹ́ àná Fakorede ó fẹnu àbùkù kan fáà límì Fakorede fẹnu àbùkù kan ṣéwù tájùlẹ̀ àdábì Fakorede fẹnu àbùkù kan ṣéwù àfà sàláàtì ó fẹnu àbùkù kan wọn ṣé àdámà àwọn alájí àgbà ó ní àwọn bàbá yín ṣéwù àlímì ikú ti pọ̀jù wọn dé àwọn bàbá yín alájí àgbà àwọn bàbá yín sàláàtì ikú ti pọ̀jù wọn dé mo wá dá lóhùn mo fún lésì pé béèyàn bá fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ déédéé bó ti ń ṣàtúnṣe nǹkan bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń ṣàtúnṣe ọ̀rọ̀ Fakorede mo wá ń sọ fún Fakorede ẹsẹ̀ bàbá bàtúrè mo wá ń sọ fún Fakorede pé àkọ́kọ́ ń tà ní láti kọ́kọ́ ṣàmójútó ní ọ̀rọ̀ Fakorede Akimu Koro àfà Koro àkọ́kọ́ ń tà ní láti kọ́kọ́ ṣàmójútó ní ọ̀rọ̀ rẹ̀ òun ni pé kéwú tó ń ké lẹ́nu gan o rí kéwú ké ẹ bá ń ṣí àrẹ̀ kọ́dọ̀dọ̀ Kasmon TV kéwú tí Fakorede ń ké lẹ́nu ọ̀fẹ́ kéwú òun lọ lè ń ṣe límọ̀ lílílí ṣé bọ́ọ̀lù ti gbé Kùránì kalẹ̀ nìyẹn ó sì sọ pé o kéwú lọ́dọ̀ àfà lọ́rin o kéwú lọ́dọ̀ ẹni tó kéwú lọ́rin ìwé sọmọ kéwú lọ́rin o bó ti lè sọmọ kéwú lọ́rin wàláhì kò dùn wá ètò ìdí òjò orí kéwú ké náà nù èèyàn ò ní má jẹ́ ọmọ kéwú lọ́rin kọ́ ọmọ kéwú bó ti ń kéwú yìí ọmọ tẹ̀mù ìdí tó wà ní pre-nursery tí ń bẹ ń kíláàsì ní pre-nursery kò gbọ́dọ̀ kéwú bí wọ́n Fakorede tí ń kéwú yìí mo wá ń sọ yóò fún Fakorede ó wá dùn ọ́ ó wá ń bínú ó wá rán ajá rẹ̀ jáde pé kọ́ mọ wá sọ̀tàn Kasmon TV wá bẹ̀rẹ̀ sí ní jáde Kasmon TV wá bẹ̀rẹ̀ sí ní jáde ni wọ́n ń pariwo pé Ìṣẹ́yìn àti Ìlọrin èmi ò ní sọ pé Ìlọrin jù sẹ́yìn lọ torí n tó ń fẹ́ náà ni ká jáde ká mọ̀ wá pariwo pé Ìlọrin ṣẹgbẹ́ sẹ́yìn o Ìlọrin jù sẹ́yìn lọ àwọn onísọ yóò fún wa gbọ́n ẹni tó bá jẹ́ gbọ́n tó jágbà ayé ti mọ̀ lóòótọ́ ayé ti mọ̀ Kasmon TV wọ́n náà fẹ́ popular ni ó fẹ́ ká yọ mọ̀ ni ó fẹ́ kí wọ́n tara rẹ̀ mọ̀ ó fẹ́ kí wọ́n tara wa dá ọmọ ni Kasmon TV àti wa àtẹ̀gbọ́n rẹ̀ Fakorede ẹ fẹ́ kí wọ́n tara wa dá yín mọ̀ ni àfáà límì ṣiṣẹ́ lu yìí kọjá jákujáku
gbogbo olóyè jọ ẹ máa like ẹ máa love ẹ dẹ̀ bá ń share rẹ̀ torí tànà Muhammad àfa Alimi ṣe wọ́n ṣiṣẹ́ nílùú yìí kọjá jákujàku iṣẹ́ táfa Alimi dẹ̀ ṣe lẹ́gbẹ̀rún ọdún lẹ́gbẹ̀ ọdún táyọ̀ fi máa jáyé n'Ìlọrin ọmọ ẹ̀jẹ̀ lọ́rin bó ti rí lọ́gbọ́n wọn tí ayé ò fi máa jáyé sẹ́ ní Ìlọrin ó sì máa jẹ́ lọ́rin torí pé iṣẹ́ táfa Alimi sí ò ní parẹ́ ó ìrò pàwọn èèyàn ń tẹ̀lé mi iṣẹ́ táfa Alimi ṣẹṣẹ́ wàláì kò ní parẹ́ mo dẹ̀ sọ níbi fídíò tí mo ṣe lánàá Kasmon mo ń jó yí ọ pé òun sọ pé àwọn Ìlọrin gan kí ló kọ rẹ̀ ó ní sẹ́yìn ló gbé lọ́rin dúró ẹgbọ́rọ̀ aláìláńkàlì tí Kasmon sọ ó ní Ìlọrin Ìṣẹ́yìn ó lóun ló gbé Ìlọrin dúró ó ní tí ọba kíní ẹ̀ ti kú ó ní tí ẹ bá ṣe ọlá Ìṣẹ́yìn ni kò ní sí ti ń jẹ́ Ìlọrin gbogbo ẹ̀yọ́ ọlọ́pọlọ pípé ẹgbọ́ sí bọ́rọ̀ ti rí nù gbogbo ẹ̀yọ́ ọlọ́pọlọ pípé ẹgbọ́ sí bọ́rọ̀ ti rí nù Kasmon TV sọ pé Ìṣẹ́yìn ló jẹ́ kí Ìlọrin ọmọ dúró báyìí ó ní Ìṣẹ́yìn ló jẹ́ kí Ìlọrin ó dúró bí Ìlọrin ti wà yìí ìwọ́n sọ pé àwọn kan migrate wá láti Ìṣẹ́yìn wọ́n wá lọ́rin ó sọ̀rọ̀ àwọn bàbá wa àgbàlagbàjì ó sọ̀rọ̀ àwọn ṣìrú wọ́n fẹ́ cash out yóò dàbí jàre KB èjì KB Ajíbọ́lá ẹ ṣeun gan ni sà àwọn olólùfẹ́ mọ́ bá ọ̀kẹ́ láti nìyẹn Kasmon TV àti wá àtẹ̀gbọ́n rẹ̀ kẹ́ Fakorede ẹ má fà wá cash out now ẹ wẹ́lómi tẹ́ mọ̀ fi cash out ẹ wẹ́lómi tẹ́ fi bókàdì kìí ṣe irú wa lẹ́mọ̀ fi bókàdì mo dẹ̀ ṣàlàyé fún ọ lánàá pé Ìlọrin tá a wà yìí kìí ṣe Fúlàní nìkan kọ́ ló wà ńlọrin Haúsá ń bẹ ńlọrin Fúlàní ń bẹ ńlọrin Tápà ń bẹ ńlọrin Bẹ́rìbẹ́rì ń bẹ ńlọrin Gòbírí ń bẹ ńlọrin Gàmbàrí ń bẹ ńlọrin Tápà ń bẹ ńlọrin gbogbo àwọn èèyàn ńláńláńlá tí mo kà àwọn eríṣiríṣi èdè báyìí gbogbo wọn ni wọ́n ń bẹ ńlọrin tá a wà yìí kìí ṣe àwọn àgbàjì nìkan ni wọ́n migrate wá láti Ìṣẹ́yìn dé lọ́rin ẹjọ́ bá ń ṣe program ikọ́ dọ́dọ̀ wọn àwọn ará àgbàjì nìkan kọ́ ni wọ́n migrate láti Ìṣẹ́yìn wá lọ́rin ọ̀dà tó wá gbọ́ tuntun bàbá wa gbà ìmáàmù ọmọdé àtọ̀ ní àfọ̀ ọlọ́kà Ìṣẹ́yìn làwọn tó bí wọ́n ti wá lọ́rin kìí wá sí àwọn Ìṣẹ́yìn nìkan ni wọ́n nominate lọ́rin nílọrin ilé àfà àwo ń bẹ ńlọrin àwọn tí wọ́n wá látọ̀yọ́ láti wó nù nílọrin ní láti wó ilé àfà àwo lẹ́gbẹ̀lẹ̀ Sàláàtì lọ́wà Sàláàtì gẹ́gẹ́ fúnra wọn àfà ǹdáṣẹ́wù Sàláàtì gẹ́gẹ́ fúnra wọn àwọn tó bí wọn lókè lọ́hùn Tápà ni wọ́n èé ṣe Yorùbá Tápà tó yanjú original Tápà iná làwọn ilé Sàláàtì ilé kítúni ilé Ológbòmọ̀ṣọ́ ń bẹ ńlọrin nílọrin yàn ilé Ológbòmọ̀ṣọ́ tó jáde pé àwọn abẹ àwọn tó bí wọn tó jẹ́ àwọn grandpa wọn àtògbòmọ̀ṣọ́ ni wọ́n ti wá ìrọ̀pọ̀ ń gbọ́ mi ilé ìlà ń bẹ ńlọrin ń bẹ lẹ́gbẹ̀lẹ́ Alájí àgbà ilé ìlà Sheikh Abdulrahman àfáà lè là tẹ́ a máa ń gbọ́ wá sí wọn o Sheikh Abdulrahman àfáà lè là àwọn tó bí àwọn àgbàlagbà nílé ìlà lẹ́lẹ̀ Kamaru nílé ìlàsẹ́ àti ìlà ni wọ́n ti ṣẹ̀ wá ọ̀dẹ̀ níyẹn ẹ mọ̀ tán ẹ kàn jáde sórí social media ẹ kàn máa bẹ̀rẹ̀ sí ní sọ̀ntọ́ ẹnu yín bábá ta ló fẹ́ máa wá fi ìtàn rú lójú kí àwọn kan bẹ́ẹ̀ ńlọrin yàtọ̀ àṣírí èwo Kasmon TV àṣírí Ìlọrin tó lọ fẹ́ tú tó ní bẹ lọ́wọ́ rẹ̀ wá jáde wá tú fún wa ká gbọ́ àwọn tí wọ́n migrate wá in tó jẹ́ kí Ìlọrin ó sopọ̀ àwọn èèyàn migrate wá from different places ló ń kálukú ti wá from different places ló ń kálukú ti wá kódà ara wọn tí wọ́n migrate wá látò Ògbódórókò nítòsí yàn yìí bẹ́ẹ̀ làwọn nǹkan ara wọn tí wọ́n migrate wá káàkiri bó ń kálukú ti wá nù ìtì mọ̀ á fẹ́ kọ́ ọgbọ́n yé Kasmon TV èyí láyé rẹ̀ ò tó gbọ́dọ̀ sọ pé Ìṣẹ́yìn ju Ìlọrin lọ mọ́ èmi ò mọ ẹni tó jágbà nù wọn o ṣùgbọ́n gbogbo ọlọ́pọlọ pípé ó ti sọ fún ọ pé wọ́n ti máa dá ọ lóhùn wípé ìsọkúsọ ọ̀rọ̀ ló ń sọ ọfẹ́ fi wá cash out ni ká tó wá bẹ̀rẹ̀ sí ní rojú èyí náà ẹni tó sì ẹ̀gbọ́n rẹ̀ tó rán ọ jáde tó ní kí wọ́n máa jẹ́ ajá rẹ̀ lọ́lẹ̀ sọ fún bọ́bá tó sọ ọ̀rọ̀ míì nípa lọ́yìn ó tún máa kàbùkù ilé Oníkòyí ń bẹ ńlọrin ilé Oníkòyí ń bẹ ńlọrin náà lẹ́nìkan tó sọ yìí ó ní ilé Oníkòyí ń bẹ ńlọrin bó ti rí nìyẹn àwọn yẹn jẹ́ tí ń ṣe pé wọ́n ní kò ní dáàbò tó ọba wọ́n yẹn kẹ́ ní kò ní dáàbò tí ọba tú àṣírí Ìlọrin ọ̀hún àṣírí wo ní bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ tú afẹ́ gbọ́
ẹ jẹ́ bá ń share program yìí kọ́ dọ́dọ̀ rẹ̀ àwa kan fojú pé àwọn fojú bọ́lọ̀ ṣe ṣẹ̀dá rẹ̀ bọ́lọ̀ ṣe ṣẹ̀dá Ìfákóredé pẹ̀lú bọ́lọ̀ wọn ògùn lójú ṣé bí ọba tó wá lójú sọ̀tún nílẹ̀ àká yìí mo dẹ̀ sọ kíní kan fún ẹ lánàá Kasmon TV káyí pé àwọn irú àwọn akíìmù Fakorede yìí àwọn lọ fẹ́ mọ̀ pìrìsẹ́ǹtì fún wa láàfáà lu yẹn láàfáà lu yín nìyẹn ọgbọ́ káyí pé irú àwọn Fakorede yìí sẹ́ lẹ́nu sọ pé wọ́n bú àwọn àfáà lu wa ẹgbẹ̀rún irú àwọn Fakorede yìí ń bẹ lọrin nínú wìláyà onírú rẹ tiẹ̀ ní ẹgbẹ̀rún irú wọn ń bẹ lọrin láwọn tó jẹ́ dèdè sẹ́ẹ̀tì rẹ̀ wọ́n ń bẹnu agbolé kọ̀ọ̀kan lọrin tánìkan kò tiẹ̀ mọ̀ pé wọ́n ń bẹ láyé ẹgbẹ̀rún irú àwọn Fakorede tí wọ́n sọ di bàbàrà ń lu yìí hùn ẹgbẹ̀rún irú wọn ṣé wọ́n ń bẹ lọrin yẹn tó pé wọ́n fẹsẹ̀ gbẹ́lú mi dànù nu wòlíì ni tó mọ̀ bẹ́ẹ̀ pé wòlíì ni lágbájá kì í wọ́n ṣerú Ìfákóredé ẹnìkan Ọlábísí làwọn àlọ́ oníṣẹ́ torí Ọlọ́run ẹ má bá wọn polówó ìlú wọn fa wọ́n fẹ́ hàn sẹ́yìn wọ́n fẹ́ hàn náà ní Ọlábísí làwọn wàláì wọ́n fẹ́ fi lọrin hàn ni àmọ́ àkíyèsí tèmi fẹ́ kí mo fẹ́ pè ọ́ ṣiṣẹ́ Ìfákóredé àti Kasmon tó bá já sí wípé irú Fakorede ilẹ̀ ń pè ní wòlíì nílùú tiyín definitely ẹ̀ tí ní wòlíì lù yín àwọn tẹ́sí jó lólùfẹ́ wa ń bẹ́lù sẹ́yìn yẹn èmi mọ wòlíì kan lù sẹ́yìn yẹn mọ wòlíì kan mẹ́ Alifa Jafaria nílùú sẹ́yìn olólùfẹ́ wa púpọ̀ ni àmọ́ ọmọ ọ̀sán òun náà ní kókó ń dó báyẹ̀ ẹjọ́ bá ń share rẹ̀ yín tẹ̀sẹ̀ ń wọlé yẹn ẹ máa bá ń share ẹ máa bá ń like ẹ máa share rẹ̀ káàkiri kọ́ dọ́dọ̀ wọn èmi ò sọ fún ọ pé lọrin jù sẹ́yìn lọ èmi ò sọ fún ọ pé sẹ́yìn jù lọ àmọ́ sẹ́ má fi Fakorede yìí má fi wí àwọn àfa wa lẹ̀ kódà irú mi tí mo jòkó yóò lè fi mí wéru Fakorede ó sì fi mí wéru Fakorede láti bo síbo ó jura wọn lọ náà ọwọ́ sọ̀rọ̀ kan onígbà tí mo ní irú Fakorede pọ̀ ńlọrin bàbá ṣé òun bàbá mọ́sá ń kọ́rẹ́ nù ṣé òun fẹ́ là bàbá ṣé òun fẹ́ là mọ́sá ń kọ́rẹ́ ọlọ́run ò bùn bàbá yẹn lójú wọ́n tún wá dé ọ̀dọ̀ ṣe Ibrahim sọ ibùdó fẹ́rẹ̀ Tijani radiyallahu anhu bàbá ṣé òun fẹ́ là dọ́dọ̀ ṣe Ibrahim wọ́n ní ṣé òun béèrè pé ṣé káwọn bẹ lọ́n kọ́lọ̀ ń bọ̀ la ojú yìí wọ́n láwọn sọ bẹ́ẹ̀ pé àwọn ọ̀fẹ́ kọ́lọ̀ ńlá bí ṣé òun fẹ́ là sí wá wà o ṣé òun fẹ́ là ọmọ júwe tíra fún ọ wọ́n gbé tíra síwájú báyìí wọ́n sì máa ṣe tafsiri ṣé Ìfákóredé lè ṣerú èyí o àfàgbà ọlọ́kọ́ ńlá ọmọ kí bàbá gbàgbọ́ mọ̀ ní àwọn wàlí mo bẹ̀rẹ̀ fún àwọn bàbá wọn lálùkìyámà àwọn wàlí inú àfàgbà ọlọ́kọ́ ńlá Allahu yahfizukum min kulli sharri aduwwi wakaidahu bí ákì Muhammad Rasulullah sallallahu alaihi wasallam mo ṣe ń rànjú wo kí ni dáadáa ní ẹmọ́ bínú Suleiman Muhammad Gali Ali ọlọ́wọ́ bá dúpẹ́ fún yínsà ẹjẹ́ mọ́ bá ṣí ẹ̀rẹ̀ tó ìtànẹ́ Muhammad àfà ọlọ́kọ́ ńlá Sheikh Burhanuddin ọlọ́kọ́ ńlá bàbá yìí ọlọ́wọ́ fún wọn lójú tí bàbá wọn bá ń kéwú tó bá ṣe tafsiri la ilaha illallah Muhammadu Rasulullah annabi sallallahu alaihi wasallam Ìfákóredé wo ṣé Ìfákóredé tó fẹ́ kéwú tó pé Kùránì kò rí pé irú rẹ̀ ní olówó ṣe tafsiri sáfáwọn èèyàn kódà àfá àdí lábáyà ọlọ́wọ́ níjọ́ burú fún yín àfá àdí ń bẹ lábáyàwó àfá kan bẹ lábáyàwó tó ń pè láfá àdí ọkùnrin yìí yóò dà fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́bìnrin àfá àdí lábáyàwó yà yìí àfá àwọn kò lójú wallahi tallahi ìsúnmọ́ billahi azim ó ní yáyà alkùránì ó ní iye súra alkùránì tí ń bẹ lérí rẹ̀ sẹ́rù rẹ̀ lọ́mọ àfiwé bẹ́ẹ̀ bá sì dọ́dọ̀ àfá àdí ọmọ sọ fún yín pé nǹkan bá yọ ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ kìí ṣerú Akóredé rọ nírọ̀ yìí ìwà Akóredé tó sọ ní tó ní wọ́n ló sọ pé òjò kan rọ̀ láàrin ọjọ́ méje òjò kan yóò rọ̀ láàrin ọjọ́ méje bóyá ṣe náà nù òjò kan rọ̀ láàrin ọjọ́ méje òjò náà gbígbóná ní ó sì máa rọ̀ gbígbóná iná lọ́jọ́ náà ó sì máa rọ̀ ìlú yín ní ó ti rọ̀ òjò gbígbóná kan ní rọ̀lẹ́ àwọn wàlí Ọlọ́run ti bẹ lọ́run sílẹ̀ pé aburú kan ní wá ṣe àfá àdí lábáyàwó àwọn náà lójú gbogbo tí ń sí ọ yìí wàláhì àfá àdí wọ́n lè tàn mọ́lẹ̀ sí Ìfákóredé àfá àdí lábáyàwó ṣe gbogbo tí ń sí ọ yìí àfá àdí lè bọ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ tó fẹ́ rújú àfá àdí lè bọ́ tàn mọ́lẹ̀ sí àníṣẹ́ in tó fẹ́ fàjà wà àti ẹ òun ni pé àwọn ò ní gbà kéèyàn ó fi ẹnu àbùkù àtẹnu ẹ̀tẹ́ àtẹnu wèrè tí ọ̀dá kéèyàn máa fẹnu òun kà àwọn àfáà wà lọrin Ìfákóredé
ẹni tí ẹ kọ́mẹ́ntì wọ́n ní Fakorede wọ́n lálámọ́lì ni ó sì mọ sàmọ́lì rẹ̀ ń bẹ̀ jẹ́ ọmọ lálàsáwọn èèyàn ẹ̀jẹ̀ bá ń ṣe àwọn èèyàn lọ́ọ̀fù wọn láìkì mọ́ mẹ́mẹ́dì kí ló ń ṣe ẹ̀ ẹ máa lọ́ọ̀fù ẹ máa láìkì ẹ máa ṣe ẹ̀jọ́ torí tọ́lọ́ ẹ máa bá ń ṣe rẹ̀ mo fẹ́ kọ́ dọ́dọ̀ ẹni tó bá mọ TV Kasmon ẹ bá ń tàgì ẹ̀ kọ́ dọ́dọ̀ rẹ̀ Kasmon TV bẹ́ẹ̀ bá mọ̀ ẹ bá ń tàgì ẹ̀ kọ́ dọ́dọ̀ rẹ̀ ni mo ti fún un lésì lérí ọ̀rọ̀ tó sọ èmi àwọn oníṣẹ́ ẹ̀ máa dìbéètì lérí pé Ìṣẹ́yìn ju Ìlọrin jù sẹ́yìn lọ àwọn akọ́lá mọ̀ sọ yìí hùn kí ni àṣeyọrí ìlú méjèèjì la fẹ́ mọ̀ Ìlọrin láṣeyọrí débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáà nílùú yìí ní gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá Ìlọrin láṣeyọrí débi pé kò síbi tọ́mọ kéwù lọ́rùn sí. What are you saying? Kasmon TV èèyàn ọ̀gbọ́n mi sẹ́ àṣeyọrí la fẹ́ gbọ́ kí ni àṣeyọrí Ìlọrin òun ló important sí wa kí ni àṣeyọrí Ìlọrin Ìlọrin láṣeyọrí débi pé wọ́n ní ọmọ Ìlọrin lọ́mọ kéwù káàkiri gbogbo tí ń jẹ́ jákèjádò ilẹ̀ Yorùbá ẹ má bínú jàre jákèjádò gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá Ìlọrin lọ́mọ kéwù débi pé tó láwùsá lọ́mọ kéwù ìwọ fẹ́ máa fi sẹ́yìn wé lọrin ọ fẹ́ fi kú kí lè ọ fi ọmọ fẹ́ máa fi fílẹ̀jì wo kí ló kọ ẹ̀ ń ṣeré ni Kasmon ti ń ṣeré ni kọ́nà padà ṣàdúrà fún mi náà ṣàdúrà fún òun náà ọ padà ṣàdúrà ó ní mọ láì anábì sọ pé ó bòlì wátọ́ ni minel iman ó bòlì wátọ́ ni minel iman ó bòlì wátọ́ ni Fakorede ìwọ náà lè fẹ́ mú kí ló kọ rẹ̀ bí o lè fẹ́ mú kò lè fẹ́ sọ pé mo ti jẹ́gi ọ̀nà àfáà náà tiẹ̀ ìwọ náà padà wá jẹ́gi o lè fẹ́ mú ó bòlì wátọ́ ni minel iman àwọn ọmọ kọ yín lẹ́kọ̀ọ́ ni èmi ní kí n bọ́ tún ẹnu rẹ̀ sí pẹ̀lú bó ti ń pe kí olóòsùn wá fẹ́ sọ dìjà mọ́ mi lọ́wọ́ aláàdẹ́bí sọ fún wa pé ubùlù wá tọ́ni mílẹ̀ ìmọ̀ ká nífẹ̀ẹ́ ìlú wa nínú gbàgbọ́ lọ́wọ́ Kasmon bó o ṣe nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ń da àmọ́ nẹ́bí òfin kún fún wa pé kéèyàn ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ kó wá rí ìlú tó dáa jùlú rẹ̀ lọ kéèyàn ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ kó rí ìlú tó develop jùlú rẹ̀ lọ kó rí ìlú tí eríire wọn pọ̀ ju tìlú rẹ̀ lọ kó rí ìlú tálùbáríkà rẹ̀ pọ̀ ju tìlú rẹ̀ lọ kó rí ìlú tó develop jùlú rẹ̀ lọ kó má lè sọ gbogbo ẹni tí ó bá lè sọ òdodo eléri bú èèyàn ni amúnibúni làwọn bíbù yẹn amúnibúni ni wọ́n bàbá tẹ̀kíá wàláhì amúnibúni ni wọ́n àwọn tí wọ́n migrate wá láti sẹ́yìn pọ̀ ńlọrin lóòótọ́ wọ́n ń bẹ àmọ́ ó rí i pé àwọn tó ní wọ́n migrate wá láti sẹ́yìn ń sẹ́ wọ́n ti wá dé èèyàn lu yìí wọ́n ṣe kí ni wọ́n ti dè yẹn lu ibò nílùú yín ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú tó ní lọ́yà jù lónìí tó ní sàn jù lónìí ṣé wọ́n mú sẹ́yìn bẹ́ ṣẹ́ṣẹ́ ìsẹ́yìn bẹ́ẹ̀ Kasmon TV tá a bá ń sọ̀rọ̀ nípa pé ìlú tó produce àfáàjù láyé lágbàlá ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjìrè lónìí ṣé wọ́n mú sẹ́yìn ní kí ló ń sọ nísìnyí. Because ìlú Ìlọrin ìlú bẹ́ẹ̀ ni ìwọ tó pè alálùmọ́ngìrì òun bẹ́ẹ̀ ni lóòótọ́ ìlú alálùmọ́ngìrì ní Ìlọrin ìlú alálùkùránì ní Ìlọrin àwa tá a kéwú náà lálùmọ́ngìrì tó àwa náà lálùmọ́ngìrì torí de àwọn Yorùbá nation ti wá àwọn ti wà ń bẹ̀ o ẹ láti ẹ̀mọ́ bá ń dá lóhùn adé ṣe kíni àwọn ọmọ Yorùbá nation ti wà ń bẹ̀ o kí ló kọ rẹ̀ ẹ̀dàkẹ́ bá ń dọ́kùnrin lóhun adélẹ́yẹ ok adégoróyè ṣeun àwọn ọmọ Yorùbá ní àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ nation wọ́n ti dé o wọ́n ní Ìlọrin pé wọ́n láwà tá níṣẹ́ lápá ẹ̀dàkẹ́ bá ń fún lésì rẹ̀ àwọn èèyàn ti ní mọ́mọ́ ka kọ́mẹ́ǹtì púpọ̀ mọ́ bọ̀ ká mọ́ ka kọ́mẹ́ǹtì náà yìí máa ń jẹ́ kí program ó dùn and ẹlòmíì tó náà wà lọ́nà á fi recognize pé òun náà ń bẹ́ẹ̀ ẹ bá ń dá ọkùnrin adégoróyè ẹ bá ń dá lóhùn ẹ̀yìn tẹ́ bá wà ń bẹ́ẹ̀ alájà wa rájí ganiyat adéọlá ẹ káàbọ̀ a ní kí ni àṣeyọrí òun ló mátà ìlú tóbi ìlú kan ti wà tipẹ́tipẹ́ ẹjọ́ ẹ bá ń share program nítorí Ọlọ́run ẹ bá ń táàgì Kasmon TV ẹ bá ń táàgì bàbá Alado kí fídíò yóò dọ́dọ̀ rẹ̀ ẹ gbọ́sẹ́ ẹ bá ń táàgì bàbá Alado ẹ bá ń táàgì Kasmon TV àtàwọn ìyókù rẹ̀ kí wọ́n gbọ́ tí mo sọ
Ani Ìlọrin ese kese lu kan to kan le ma fẹnu àtẹ́ àwọn ẹnu àbùkù ọmọ tó mọ fi kan Fakorede tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ bànújẹ́ lọ lè mú ajá rẹ̀ so Kasmon TV Fakorede tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ikú gbọ́ tẹ́tí rẹ̀ fi di lọ lè mú ajá rẹ̀ so Kasmon TV tó fi sajá rẹ̀ Kasmon Media TV tó fi si ajá rẹ̀ lọ lè mú so tó bá mú so ó gbọ́ àwọn baba ńlá ọ̀rọ̀ bànújẹ́ àti wa àti ẹ gbọ́ baba ńlá ọ̀rọ̀ bànújẹ́ tí ó bá yín nú jẹ́ Ìsẹ́yìn jù lọ́rin lọ èmi ọmọ Ìlọrin jù sẹ́yìn lọ problem ti ẹ nìyẹn àní kí la ṣe yọrí ohun gẹ́gẹ́ ló mátà Ìlọrin tí wá sí àṣẹ ó ti láwọn àṣeyọrí léríṣiríṣi khairul amali khawatimu Ìlọrin ti ṣe àṣeyọrí léríṣiríṣi ṣe nítorí di eléyìí láyé láyé rẹ mọ́tún mẹ́nu bà ọ̀rọ̀ lọ́rin mọ́ pé Ìsẹ́yìn jù lọ́rin lọ kíní kan Fakorede mú ajá rẹ so tó bá fẹ́ àbùkù Fakorede mú ajá rẹ so bẹ́yìn ti rínú ẹ̀sọ́ pó ti lọ alájíwá Akéwúsọlá Ọ̀yọ́ wọ́n ní àwọn ní ìfẹ́ sí gbogbo ìgbìyànjú yín Ìlọrin ní àgbà fún gbogbo àfà ṣe rí báyìí nísìn sọ́ọ̀sọ̀ para wa tó lẹ́nu yìí torí ó ti sọ̀rọ̀ dìndìnrín kan jò ní nígbà tí ń wo fídíò rẹ̀ ó ní ẹ̀rí tẹ́fà lọ lè wo fídíò mọ́mbà olùkẹ́rì hun ń bọ̀ wá ṣàtúnṣe rẹ̀ ń bí èyí náà ó ní ẹ̀lọ́ lè wo fídíò mọ́mbà olùkẹ́rì hun àwọn èèyàn rẹ̀ náà ní máa ń kọ́mẹ́ǹtì síbẹ̀ ọ̀dẹ̀ ni ó ní àwọn tó bá jẹ́ èèyàn rẹ̀ tán bá wà lórí tán bá wà ní live tó ń wò wá àwọn èèyàn náà ni wọ́n máa kọ́mẹ́ǹtì a sì ti rí àwọn tí wọ́n kọ́mẹ́ǹtì negatively náà ebe èèyàn ní kí mo kópa lẹ́ẹ̀kan náà kíní kan ṣeun èèyàn lòun náà ó ti kọ́mẹ́ǹtì negatively àdẹ́bàjà bàbá wa kan nísìn wọ́n lé ọmọ Ìbàdàn àbọ̀mọ̀ Ọ̀yọ́ ni wọ́n pẹ̀lú nísìn wọ́n ní èmi Alhaji Akéwúsọlá Ọ̀yọ́ ní ìfẹ́ sí gbogbo ìgbìyànjú yín Ìlọrin ní àgbà fún gbogbo àfà àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n èé sẹ́gbẹ́ rẹ̀ níbi gbogbo nǹkan Kasmon TV àti wà àtẹ̀gbọ́n rẹ̀ Fakorede ẹni tó sọ̀rọ̀ yìí mọ̀ pé wọ́n fi gbogbo nǹkan jù ọ́ lọ bí bọ́ bá ní wọn ò fi gbogbo nǹkan jù ọ́ lọ wọ́n fi ẹ̀kọ́ jù ọ́ lọ wọ́n lẹ́kọ̀ọ́ jù ọ́ lọ wọ́n lẹ́kọ̀ọ́ ju Fakorede ẹgbẹ́ rẹ̀ lọ Ìlọrin èsèlú tó yóò fi bókádì o Ìlọrin èsèlú tó yóò fi pa o Ìlọrin èsèlú tó yóò fi pa o bí wọ́n mi náà bá ìkan náà jáde tí ń pariwo Alifulani pé àfáàlú wa lẹ́wọ́n ń búbá yìí ṣe àfáàlú Fúlàní ẹ jáde ẹ ṣàtúnṣe láàrin níwájú Tani àti Tani àní ọmọ fi Fakorede yìí ká gbé irú Fakorede yìí lẹ́fẹ́ pìrìsẹ́ǹtì láàfáà yín nísẹ́yìn ìyàn gbọ́dọ̀ sọ pé láàfáà ń sẹ́yìn ni o ká gbé irú Fakorede tí ń wí wòròwòrò yìí oníwòròwòrò àfọ olómi òjò gbóná ká gbé irú rẹ̀ lẹ́fẹ́ pìrìsẹ́ǹtì láàfáà gbà nísẹ́yìn ìyàn gbọ́dọ̀ sọ pé láàfáà ni o ẹ má bínú o ṣùgbọ́n tá a bá tiẹ̀ wá wo gbogbo nǹkan àwọn tí wọ́n migrate láti Ìsẹ́yìn wá sí Ìlọrin bẹ́ẹ̀ lọ́rin bàbá wa Ìmámù Ọmọdá lónìí àwọn àgbàlagbà tí wọ́n tara wọn jáde Ìsẹ́yìn ni wọ́n ti migrate dé lọ́rin bá a bá wo gbogbo nǹkan ó yẹ ká wo ti wọn yẹn bí ẹ bá sọ láti wọn ni ó yẹ kí n máa fún ọjẹ báyìí tí mo gbà sí ọlá wá ní sọ̀rọ̀ sórí tí mo bá fẹ́ gbà sí ọlá náà nísìn ní sọ̀rọ̀ ń pa Ìsẹ́yìn òsèsẹ́yìn mọ́ ìwọ gangan Akíìmù Fakorede ìwọ gangan mo fẹ́ bá ní dìlì papọ̀ where are you from sef olójò Lánre Kamarudin ẹ ṣeun ganisa wọ́n ti ń bá wa dá ọkùnrin yẹn lóhùn Adélẹ́yẹ ìní dá ọ lóhùn mọ́ ọkùnrin yìí ìní ṣe kíni mi ìní dá ọ lóhùn mọ́ àmọ́ má tún jáde kó tó sọ pé o tún fẹ́ wá bù lọ́rí o wàláhì súnmọ́ bẹ́ẹ̀ láì àti ọkàn àbùkù ó ṣe kíni ìgbé ìyọ Ìsẹ́yìn sọ́tọ̀ báyìí ìwọ fúnra rẹ̀ Fakorede àti àbúrò rẹ̀ Kasmon Media TV ẹ̀yin méjì máa gba yín nígbàkúgbà ìmọ̀ gba yín gbàkúgbà ìmọ̀ fi sí yín ládáadáa èyí ní sọ̀rọ̀ sẹ́yìn mọ́dá èyí ní sọ̀rọ̀ sẹ́yìn mọ́bá wọn ká má wàá torí tiyín ká má fi sí àwọn àgbàlagbà tí ò yẹ ká sẹ́ wọ́n fẹ́nu àbùkù kan sí wà límì who are you wọ́n fẹ́nu àbùkù kan sí òtájú àdábí ẹ̀dẹ́ ẹjọ́ ẹ má bá ṣí ẹ̀ program yìí ẹ ṣí ẹ̀ káàkiri ẹ má ṣí ẹ̀ ẹ má ṣí ẹ̀ ẹ má like ẹ má love ẹ má ṣí ẹ̀ ẹ má like ẹ má love Muhammad Idris gbagba bàbá àgbà ní gbagba ọlọ́run jàre yín pẹ́ ọ̀kan nínú àwọn ògo tọ́lọ̀ fi kẹ́ ìlú yìí nù Shehu Idris gbagba ìlàlẹ̀ àmàmì inshallah bí ọba tó máa yàtọ̀ fún yóò tó máa dá sí ni
sírú àwọn wọ̀nyí ó lè rí wọn produce nínú ẹbí yín níwọ̀ ọ̀dẹ Kasmon àti Fakorede yìí a nílùú ìpro ó produce nǹkan ẹyọ kan wá ẹyọ kan kódà ẹyọ kan rú mi bọ́lọ̀ bá ṣe síbẹ̀ tó bá ṣe sínú ìran rẹ̀ Akimu tọ́lọ̀ bá ṣe ẹyọ kan rú mi tó ṣe sínú ìran rẹ̀ Fakorede tọ́lọ̀ ṣe ẹyọ kan rú mi tó ṣe sínú ìran rẹ̀ Kasmon TV wàláhì ìran yóò máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣàánú àwọn ká tó wá sọ àwọn èèyàn ńláńlá àwọn òmìnira èèyàn tọ́lọ̀ fi kẹ́ ìlú yìí wọ́n fẹ́nu àbùkù kan ṣé òtájùlì àdájú pé ṣé òtájùlì kíní kan kí ló kọ́ ṣé òtájùlì múmi nínú ikú ti pojú wọlé àwọn bàbá ńlá tiẹ̀ ikú òpojú ti wọlé nígbà tó ti wọ́n tó tiẹ̀ lójú ọ̀rí náà rí pé ikú ti pojú àwọn bàbá ńlá rẹ̀ ni very stupid boy ẹ lọ lé nílà ká ẹ lọ lé lẹ́kọ̀ọ́ o àwọn tó bí àwa nínú tí máa dìjà wa ni kéèyàn fi wọn kéèyàn máa ṣe kíni kéèyàn máa sọ pé òun fi wọn pa tó bá ti mẹ́nu àbùkù kàfà kan lọ yíyan ìwà láì sọ́bẹ̀ láì sí á lè ọlẹ̀ báyìí sẹ́rí àtẹ́ni ọ̀dẹ̀ nígbà tí wọ́n ń pariwo pé ṣe bí àwọn kan lóyìn rẹ̀ ti bú àwọn àfáà kí n pọ́blẹ́mù tiẹ̀ bí ọba lára lọrin tó bá bú àfáà lọrin ara wa náà ni ó jáde ní ó blast yẹ ní ó báyé rẹ̀ jẹ́ amina ya Allah brother Suleiman Dare jùlẹ̀ sẹ́mi díẹ̀ brother Suleiman Dare ẹ ṣeun gan ni sọ Ọlọ́run bá dúpẹ́ fún yín ìlàlẹ̀ àmọ́ mi inshallah may Almighty may Allah bless you abundantly amin ya Allah agbára Allahu quwwati llahi ẹ káàbọ̀ sáàrin wa sà wọ́n ní you dey shake table a ní láti shake table torí àwọn ọ̀dẹ̀ wọ̀nyí ká jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ní nǹkan kan ẹ bá wa pé baba Alado ẹ pé ẹni mo ti pè sákìyèsí wájú rílé àmúrátà yẹn kún tà fàtà kéfà yẹ̀sìn ábílì jù ní ìmọ̀ ní àkálí bẹ́ẹ̀ bá fẹ́ dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ológogoro tó ń sọ yìí kìí ṣe bẹ́ẹ̀ lèyàn fi ń dá sọ̀rọ̀ ọlọ́fẹ́ dá sọ̀rọ̀ lọ́nà láyò tó mọtí baba Alado ọ̀fẹ́ dá sọ̀rọ̀ lọ́nà láyò tó gbé ìgò sinapu ọ̀ndà gẹ̀ẹ́ torí pọ́rọ̀ tó fẹ́ sọ nítorí pọ́rọ̀ tó lè lọ fẹ́ sọ ó lẹ́kọ̀ọ́ o ayé ti mọ̀ ọ́ mọ̀ pé ológogoro ni ọ́ nísìn kò sí bó ṣe lè jáde tó ní síwọ́n ti mọ̀ òkè ẹ̀dá kan fi baba Alado lé ológogoro ọ̀rọ̀ ológogoro náà ni ó sọ torí di eléyìí gbogbo jẹ́mẹ́ ẹ̀jọ́ ẹ̀dá kan ẹ bá ń ṣí ẹ̀ prógrámù yìí ẹ ṣí ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá lè bá ń táàgì baba Alado ẹ táàgì ẹ̀ sọ́dọ̀ ẹ̀ tẹ́ bá lè bá ń táàgì Fakorede Akimu ẹ bá ń táàgì ẹ̀ sí ẹ bá ń táàgì kíni Kasmon TV Kasmon Media TV ẹ bá ń táàgì òun náà kọ́ mọ̀ pé mo ti jáde padà sí òun Fakorede Akimu lọ lè so ajá rẹ mọ́lẹ̀ tó bá so mọ́lẹ̀ yọ ọmọ kó àgbákò bọ ẹ o ẹjọ́ ẹ bá ń ṣe ẹ bá like ẹ bá ń ṣe ẹ bá like gbogbo ntọ́lọ́wọ́ ṣe sínú ayé ẹnìkọ̀ọ̀kan yọ ọmọ dá sí ni àwọn àfáà lọrin wọ́n ṣe ẹni téèyàn ọmọ fi pa bọ́ ọba ló ṣe tó fẹ́ fi wá pa mo fi Ọlọ́run búra sí ọ̀tẹ̀ ó sì fà tẹ́tẹ́ dì ọ̀tẹ̀ ó ṣe kíni ó fà tẹ́tẹ́ dì tó rà nígbà fún ẹ bàbá Ṣéhù Làbíbù sì ti sọ ìwọ dèdèrè kan tó jáde tó ní Ṣéhù Làbíbù wá ní kí lọ́ọ̀yà ọmọ lọ lè bá ta lọ́lọ́run ní kóòtù wọ́n ní kí lọ́ọ̀yà máa lọ lè sáyìn kó ní kí ta lọ́lọ́run sáyìn kóòtù pé wáyì tí àwọn náà fẹ́ ṣe kéèsì èèyàn lè ṣe bẹ́ẹ̀ torí lára reason tó wà behind pé wọ́n fẹ́ sí ta lọ́lọ́run lẹ̀ nánu tá bá fi lè sílẹ̀ àti gbọ́ wípé wọ́n fẹ́ fly ta lọ́lọ́run out of Nigeria out of the country wọ́n fẹ́ fly rẹ̀ jáde wọ́n fẹ́ gbé jáde reason yẹn ni èmi ò pa àwọn lọ́ọ̀yà Ṣéhù Làbíbù fi wò pé kó tó di pẹ́ nìyí ọ̀sà lọ jáwa náà lè tè lọ lè gbé tiwa náà ká lọ lè fáìlì kéèsì against rẹ̀ kó sì fọwọ́ sí kò sábúrú kankan bẹ́ẹ̀ náà ìwọ tó ní àwọn lọ́ọ̀yà Ṣéhù Làbíbù lọ kóòtù wọ́n lọ kóòtù ọ̀dà ńgbà tí wọ́n bá lọ sí wọ́n lọ lè bẹ wọ́n lọ bẹta lọ́lọ́run ni wọ́n lọ lè bẹ̀ wọ́n ní kó sáyìn wé pé àwọn náà fẹ́ ṣẹjọ́ ni irọ́ tó pamọ́ Ṣéhù Làbíbù náà ni àwọn náà fẹ́ ṣe kéèsì lérí rẹ̀ ẹ bá ń ṣí ẹ bá ń like ẹ bá ń love ẹ má ṣí ẹ má like God bless you my blood Ìlọrin kò ní bàjẹ́ amina ya Allah Ọláyínká ọmọọlá babs wàrà fáná ọmọ kan náà léyà ẹ ṣeun gan ni sà Ṣéhù bá ní àní Ṣéhù Làbíbù tẹ́ lọ kóòtù ṣe wọ́n lọ prison wọ́n lọ lè fi ọ́ ní lọ́ọ̀yà Ṣéhù Làbíbù lọ prison wọ́n lọ lè fíìsì ta lọ́lọ́run wọ́n lọ fíìsì ta lọ́lọ́run èyí tí wọ́n lọ lè ṣe ni pé wọ́n lọ lè bá ta lọ́lọ́run pé àwọn náà ní interest lérí kéèsì pé àwọn náà fẹ́ gbé kò sí burú ṣe gbogbo àwọn náà ní torí di eléyìí
ẹjọ́ torí tọ́lọ́ gbogbo ẹ̀rọ olùfẹ́ wa Ọlọ́run níjọ́ bàjẹ́ yóò máa da sí fẹ́ni kọ̀ọ̀kan wa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ bá ń share rẹ̀ ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé ẹ máa share ẹjọ́ ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ máa àwọn èèyàn like ẹ love mọ́ ẹ máa like ẹ ṣé wàá mi dù ẹ káàbọ̀ sáàrin wa àlùfáà wàá mi dù bàtúrẹ́ nù wọ́n rà fanum àfáà Musa Bonfi ẹ sábà share bẹ́ẹ̀ sí wọlé o náà ẹ máa bá share ẹ máa bá share ẹ máa like ẹ máa love ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ kú ètò ẹ ṣeun gan ni ṣé wàá mi dù Ọlọ́run níjọ́ bàjẹ́ bí ó bá máa yàtọ̀ yóò máa da sí fẹ́ni kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata ẹjọ́ ẹ bá ń táàgì bàbá Alado ẹ bá ń táàgì Kasmon Media TV ẹ bá ń táàgì òun náà ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé a ti dá wọn lóhùn àmọ́ fẹ́lẹ́ yà á mọ̀ fi ṣe lọ́wọ́ àtọ̀mọ̀ pàdé tó bá dọ̀la wassalamu alaikum warahmatullahi ta'ala.